Ha. A kú oríire o. A kú oríire. A kú oríire, a kú oríire. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wọ èmi ọmọ yín náà ní Agi Olókun. A kú oríire ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. A kú oríire. Ṣé ẹ ti gbọ́? Àbẹ́ ẹ ti gbọ́. Kí n já yín sí. Ẹ̀rọ olófòfò ń jẹ́. Ẹni kò jẹ́ dáadáa. Máa jẹ́ ju bẹ́ẹ̀ ṣe rán mi gan lọ. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Ẹ ti gbọ́. Inú mi ń dùn. Téèyàn bá kọsẹ̀ téèyàn bá gẹṣin kọjá nínú mi báyìí wàláì kò ní kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Téèyàn bá gun ẹṣin kọjá nínú mi wàláì kò ní tínú mi bá ti ń dùn jùlọ ni máa ń ká lòlò. Tínú bá ń dùn tàbí tínú bá ń bí mi but tínú mi ń dùn báyìí ni mo ṣe ń ká lòlò. Ẹ má bínú. Ẹ bá mi gbà bẹ́ẹ̀. Inú mi ń dùn gan. Téèyàn bá gẹṣin kọjá nínú mi báyìí wàláì kò ní kọsẹ̀ Ọlọ́run. Miyetti Alah ti ní káwọn Fulani darandaran tó ń gbé nínú igbó wa inú igbó south west nínú igbó wa tó pẹ̀lú bọn lọ́wọ́ ó ti ní kó máa sá lọ. Miyetti Alah ọ̀gá àwọn darandaran tó ń pe ara wọn ní darandaran ó ti ní kó máa sá lọ. Miyetti Alah ó ti ní káwọn Fulani ó ti ní kó máa sá lọ. Ó ní as soon as possible ó ní kó má jẹ́ kó pẹ́ ó ní wọn ò gbọ́dọ̀ pẹ́ níbẹ̀ yẹn pé bẹ́ẹ̀ yẹn ò sẹ́fù fún wọn o. Ó ní inú igbó south west ó ní kò sẹ́fù fún wọn ó ní kó máa sá lọ. Miyetti Alah ni ó ti ní káwọn Fulani tó wà nínú igbó wa ṣọmọlúàbí ló ń gbé nínú igbó ṣọmọ gidi kan ló ń gbé nínú igbó ẹ̀ ń gbé nínú igbó pẹ̀lú bọn ẹ̀ náà ń da ẹran ẹ̀ mú AK-100 AK-200 ẹ̀ fi ń da ẹran. Ṣé AK-100 AK-200 ló fi ń da ẹran ni tí ó bá ṣe pé bóyá wọ́n ní hidden agenda kan wọ́n ní wàkiwà ìwà burúkú òṣì kan tó ń ṣe ń bẹ̀ kó máa jí wa gbé kó máa gbowó lọ́wọ́ wa tó fẹ́ dọ́gbọ́n gbalẹ̀ wa kó lè fi kọ́ńkà wa. Miyetti Alah ti ní gbogbo àwọn Fulani tó bá wà nínú igbó south west ó ní kó kúrò ń bẹ as soon as possible ó ní inú igbó yẹn ò sèfù fún wọn mọ́ inú igbó south west ó ní kò sèfù fún wọn mọ́ ó ní kó máa bọ̀ torí Iru-Ekun ni o. Torí Iru-Ekun ta lọ lọ́ǹṣì ní Kwara state ní ọjọ́ on the 23rd ní ọjọ́ Thursday ni Thursday ni torí Iru-Ekun security network ta lọ lọ́ǹṣì òun ni o. Ìgbòho ni jọ lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ aláàánú mẹ̀kúnnù olùgbàlà mẹ̀kúnnù Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ lẹ́yìn ọmọ kò sí ọmọ mọ́. Àti gbàtà ti lọ́ọ̀ṣì Iru-Ekun báyìí Miyetti Alah ti sọ fún àwọn Fulani tó wà nínú igbó pé ibẹ̀ yóò sẹ́fù fún ọmọ ẹ máa kúrò bẹ́ẹ̀ gbogbo wọn ti ń sá lọ báyìí ṣé yòówù tó dùn nù wá ni Ọlọ́run tí ẹ bá máa fi rí oṣù kan báyìí south west àwọn Iru-Ekun máa fọ́ south west mọ́ ni kí ló ń jẹ́ fẹ́ jí wa gbé nínú ilé wa lábẹ́ tẹ́ wa tá àti iyò ẹ wá fẹ́ máa jí wa gbé kẹ́ máa gbowó lọ́wọ́ wa iṣẹ́ owó tẹ́ ṣe sí wa lọ́wọ́ ẹ fẹ́ máa gbowó lọ́wọ́ wa. Ìgbòho níjọ Iru-Ekun níjọ ojú ẹkùn ń pọ́n Iru-Ekun lé ojú ẹkùn ń pọ́n Iru-Ekun lé. Kàtà já mọ́lẹ̀ kàtà ẹkùn mọ́lẹ̀ káwá mú Iru-Ekun ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kàtà já mọ́lẹ̀ ẹ̀jẹ̀ ń jó bàtà bí ìmọ́jó kàtà já mọ́lẹ̀ kàtà ẹkùn mọ́lẹ̀ káwá mú Iru-Ekun ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Iru-Ekun níjọ wàláhì inú mi ń dùn ni. Ẹ má gbàgbé o wípé ní Kwara state 20 local government làwọn Fulani yìí àwọn Fulani darandaran tó ń pè ní darandaran yìí 20 local governments ló ti sọ di ghost town ní Kwara state tí gómìnà wọn tí ò rí nǹkan kan ṣe torí pé ọmọ Fulani ni ká lè ṣinṣin ò bá gbé ẹ sọ fún mi bí kì í ṣe légbò ó máa gbèjà àwọn ọmọ ìlú ẹ̀nà torí ẹni òṣèlú sọ̀kan ṣé rí àwọn Fulani yìí wọn ò náìsí wọn dá o wọn wà manipulative gan wọn mọ bó ṣe wọn ò na àwọn tó bá yẹ pé yẹn tó bá fẹ́ gba nǹkan wọ́n cherish power gan tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yín wọ́n lè ná millions wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn ti tiwa alátẹnujẹ làwọn ti tiwa politician ti tiwa alátẹnujẹ ni wọ́n máa fún yín lówó báyìí torí pé kọ́ lè dé àwọn òun du pé bóyá àwọn òpò kéékèèké kọ́ máa lọ ṣe governor kọ́ débi president ni torí ọmọ ìpé táwọn bá ti di governor state kan táwọn bá ti di president state country kan pé ilẹ̀ olúwa ló nílẹ̀ àwọn làwọn nílẹ̀ ni so àwọn òun dún wọn wowó wọn kọ́kọ́ wowó wọ́n máa fún alátẹnujẹdẹ làwọn ti wá alátẹwó ní lẹ́yìn owó ni àwọn ò mọ nǹkan kan. So governor Kwara state nísìn ṣe mọ̀ pé ọmọ Fulani ni so kò ní san nǹkan kan 20 local government
wọ́n ní tí ìlú ò bá dá olórí ibẹ̀ lẹ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó jẹ́ pé Fúlàní ni kò ní jẹ́ kó pa àwọn Fúlàní ẹgbẹ́ wọn máa wò ní torí nǹkan tó fẹ́ ṣe náà ni pé wọ́n fẹ́ gba Kwara State lọ́wọ́ wa ni ọ̀dẹ̀ sí àwọn ọ̀dẹ̀ lá ní Kwara State Yorùbá ló ní Kwara State kò sí tó fẹ́ ṣe sí Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ a máa gba ilẹ̀ wa padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò láì bàbá Tinubu mo dẹ̀ sọ fún yín mo ti láì bàbá Tinubu díẹ̀ báyìí nísìn mo ti dọ́gbọ́n láìkí wọn díẹ̀ ìgbà tí mo tẹ̀ sí láìkí wọn ẹ jẹ́ n sọ kan tí mi ṣe láìkí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò wípé bóyá wọn ò nífẹ̀ẹ́ Yorùbá ni torí pé anything báyìí ìtú nọ́ọ̀tì ni ilé ijó nọ́ọ̀tì lọ́lọ́ fún wọn lówó wọn máa dàwádùn ní south west kíní báyìí wọn lọ sí nọ́ọ̀tì but ní ìsìn mo ti wá rí pé torí ambition wọn lọ ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ ti wá débẹ̀ báyìí nísìn wọ́n ti wá ṣe àti kò jẹ́ bolóṣà lọ́wọ́ ó kù bá bẹ ẹni tó máa bọ̀ òun ló ń ṣe fún àwọn nọ́dánà nísìn wọ́n ń fa ẹpọn wọn turuturu báyìí ni ara ti ní àwọn nọ́ọ̀tì Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ so mo ti fẹ́ máa láìkí wọn déédéé ohun tó tún wá jẹ́ kí n máa fẹ́ máa láìkí wọn déédéé ni pé wọ́n bá adójú tọ̀tà wọ́n jẹ́ kí ṣe Sunday Igboho kan wálé láti ibi tí bàbá Buhari olórí burúkú tó ti jẹ́ àánú sàárè yẹn tó fi sí wọ́n jẹ́ kí ṣe Sunday Igboho kó wálé ìyẹn ni ṣe Sunday Igboho tún wá wálé tán wọ́n tún wá gbé Iru-Ekun fún wọ́n tún wá sign Iru-Ekun fún wọn wípé kó máa ṣọ́ security network kó máa ṣọ́ àwọn ọmọ yẹ́ ẹ̀ àwọn ọ̀ràn ẹ̀ ìyẹn mo tún fi wá láìkí wọn déédéé mo tún wá láìkí wọn déédéé mo kàn ṣe láìkí wọn déédéé bọ̀ ni o tó bá tún wá ń ṣe dáadáa màá tún wá máa láìkí wọn déédéé màá mi ti láìkí wọn tán o mi ti wà kàn láìkí wọn déédéé náà ni but tó dáa pé mo ti láìkí wọn déédéé mi ò campaign fún wọn o but mo kàn ń sọ pé mo ti láìkí wọn déédéé pé wọ́n bá wa dójú tọ̀tà wọ́n bá wa dójú tọ̀tà àwọn tó lè bí pé bóyá security network yẹn kò ní bọ́ sí wọ́n bá wa dójú tọ̀tà ó ṣe Ọlọ́run ó bójú wa jẹ́ gẹ́gẹ́ ó fẹ́ rí wá sàtì mi gà ní lẹ́nu gẹ́gẹ́ inú mi ń dùn gidi gan ẹ jẹ́ máa bọ́rọ̀ wa bọ̀ àní bọ́rọ̀ lọ ẹni bá lọ ló bá kú so kí n má gbàgbé kí bo ni mo bọ́rọ̀ dé gọ́vnà Kwara State Ramoni Rasaki mo ní ọmọ Fúlàní ni tó dẹ̀ ló jẹ́ pé 20 local governments ni wọ́n sọ di ghost town ní Kwara tí ò dẹ̀ lè ṣe nǹkan kan sí torí pé wọ́n fẹ́ dọ́gbọ́n kan ka Kwara ni ó sọ di ilẹ̀ Haúsá bí àwọn ọmọ Yorùbá tẹ́bàdẹ̀ gbogbo ibi tó kọ́ńkà yẹn báyìí tó ti lé wọn lọ yẹn àwọn ọmọ Yorùbá ló níbẹ̀ so àwọn ó sọ pé àwọn Fúlàní gbogbo bẹ̀rẹ̀ ti dá more than 20 local government gbogbo ẹ̀ ti dá so tó bá di ní òru àwọn Fúlàní yẹn wọ́n máa lọ wà nínú igbó wọn máa sùn tó bá di ní daytime wọ́n máa lọ máa gbé nínú ilé gbogbo oúnjẹ táwọn yẹn fi sílẹ̀ wọ́n ti ń jẹ wọ́n ti jálẹ̀kùn lé wọn wọ́n ti ń já tó bá yá ní ìsìtàbárí ká máa wo wọ́n máa gbé bẹ̀ wọ́n á sọ di títí wọn náà pé àwọn Fúlàní lọ ni wọ́n fẹ́ dọ́gbọ́n gbalẹ̀ wa ni torí ẹ̀ ni gọ́vnà wọn kò ṣe lè sọ nǹkan kan sí i wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá wọ́n dẹ̀ tún dọ́gbọ́n depopulate wa torí pé wọn ò fẹ́ ká pọ̀ so that wọ́n lè sọ pé àwọn làwọn ní Kwara State Alah tí ò ní lè ṣe ẹ wá ní kí n má láì bàbá Tinubu díẹ̀ wọ́n bá wa gbé Iru-Ekun security network wọ́n bá gbé fún Sunday Igboho wípé ní kẹ́ pa Fúlàní tó wà ní ìgboro ṣùgbọ́n Fúlàní tẹ́ bá ti rí nínú igbó tó gbé ìbọn lọ́wọ́ ọmọ gidi òun rìn ìrù wọ́n ní ẹni abíire òun ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán ẹni abíire kì í rìn ìrù kí ni ọmọ gidi kan wá nínú igbó láìṣọ́ lọ́dẹ kí ló ń wá nínú igbó tó gbé ìbọn dání tó náà ń da ẹran ṣé ìbọn ló fi ń da ẹran ni anybody tẹ́ bá ti rí nínú igbó bẹ́ẹ̀ tó ti jẹ́ pé Fúlàní bẹ́ẹ̀ ni ìdájọ́ ọwọ́ ni ló bá tán torí àwọn ló ń jí wa gbé bẹ́ẹ̀ ni bí mo ṣe ń bọ́rọ̀ bọ̀ kí n má bọ́rọ̀ lọ inú mi dùn gan Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ inú mi dùn gidi gan ni bẹ́ẹ̀ ni Yorùbá ní tẹ́gùn ẹni bá jó orí ayáta tẹ́gùn ẹni bá jó orí ayátọ́kùn ẹni yes mo gbà Yorùbá ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní tẹ́gùn ẹni bá jó orí ayátọ́kùn ẹni bẹ́ẹ̀ ni Yorùbá ní tẹ́gùn ẹni bá jó ore tẹ́gùn ẹni bá jó ore orí ayátọ́kùn ẹni bó ṣe ń sọ nìyẹn eégún wa ti jó ore eégún Iru-Ekun security network ó ti jó ore orí wa yá mi inú mi wá ń dùn torí ẹ̀ lè ṣe rí mi tí mò ń ṣe báyìí ẹ̀rí pé mo kó sáṣọ ọdún ni aṣọ ọdún ni mo wọ inú mi ń dùn Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ Olúwa ṣeun agbayì gan ní Kwara wo ni rí fídíò yẹn ni rí bá ṣe gbayì ní Kwara ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ Iru-Ekun security network akíkanjú security network ìfẹ́lódùn security network tí ogun aparapọ̀ tó wà nínú Iru-Ekun pẹ̀lú àwọn security oríṣiríṣi àwọn fìjìláńtì àwọn gbogbo àwọn ọmọ OPC gan ti join wa wàláhì bí òun ṣeré ni àwọn ọmọ OPC gan ti join wa gbogbo pátápátá wọ́n ti wò pé irọ́ wọ́n ní ọwọ́ èpò lọ́ máa ń báyé ń bá ní láwọn bá ní láwọ̀ ẹ̀jẹ̀ wọ́n wò pé eléyìí ìgbà táwọn eléyìí ti lọ OPC gan ti join wa
bẹ́ẹ̀ ni wọ́n ti join wa nínú Iru-Ekun torí wọ́n ti mọ̀ pé àwa lọ́lọ́run gbáyé fún lọ́wọ́lọ́wọ́ báyìí àwa la wà ń bẹ̀ báyìí bẹ́ẹ̀ ni o agbayì gan ní Kwara yẹn ò ní Kwara agbayì gan wàláì Yorùbá sọ pé ẹ̀ ń wówó lọ ẹ pàdé iyì lọ́nà kí ló ṣe yín tẹ́ ẹ padà torí pé tẹ́ ẹ bá rí owó ọ̀hún tán iyì lẹ́ máa fi ra wàláì ẹ̀ ń wówó lọ ẹ pàdé iyì lọ́nà kí ló ṣe yín tẹ́ ẹ padà tẹ́ ẹ bá ti rówó ọ̀hún tán iyì lẹ́ máa fi ra olówó tí ò níyì ó náà ń ní ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ níyì wàláì olówó tí ò bá níyì ó náà ń ní ó dẹ̀ máa tẹ́ pẹ̀lú owó ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ níyì agbayì gidi gan Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ owó kọ́ ni gbogbo nǹkan agbayì ní Kwara ẹni tí ò bá ti wo fídíò yẹn kọ́ máa lọ wò fídíò gbogbo bó ṣe yẹ wá sí ní Kwara yẹn àti gbayì jù ìyẹn pọ̀ jù olówó tí ò níyì ó náà ń ní agbayì èèyàn ń gbayì jù bẹ́ẹ̀ yẹn lọ èèyàn ń gbayì jù bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹlẹ́dàá ń pọ̀ ẹ̀yin Iru-Ekun security network mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ pé ẹ lọ re ẹ bọ̀ re torí wípé kí Ramoni Rasaki kò fẹ́ kí Iru-Ekun kó wá o kò kọ́ fẹ́ mọ̀ pé mo sọ fún ẹ má gbàgbé pé mo sọ fún ọmọ Fulani ni ó dẹ̀ mọ̀ pé security tó ń gbé bọ̀ bí ọmọ olójú ọ̀gànàgànà bíi globe mọ́tò yẹn ọmọ tó ṣojú bí ojú kànáà kiri yẹn tó sọ pé òun cancel Iru-Ekun ní Ọ̀yọ́ state yẹn Ṣèyí Mákindé mi ì tí ráyè títí ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ ẹ jẹ́ ká sì fọ̀rọ̀ títí ẹ sílẹ̀ kó bá dé mọ́nú agolo bẹ́ẹ̀ ni so kí ló ń porúkọ ẹ̀ máa ń sápá mi lórí ó ti ń di tíra Ramoni Rasaki ó kọ́ fẹ́ tranga ó ní kí Iru-Ekun má wà o nígbà tó ti rí pé àwọn eléyìí ó máa gbé ní state level federal level mà làwọn eléyìí ti gbé tó bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ báyìí ó bá yíwùn padà ó bá jẹ́ káwá ṣá kò fẹ́ káwá torí àwọn family ẹ̀ wọ́n fẹ́ dọ́gbọ́n gba Kwara state lọ́wọ́ wa wọ́n dẹ̀ mọ̀ pé àwa la ní Kwara state wọ́n fẹ́ dọ́gbọ́n gba Kwara lọ́wọ́ wa so bí ṣe Sunday Igboho bó ṣe lọ sí Kwara nìyẹn o tágbẹyẹ alọrẹ abọrẹ àwọn ọmọ Iru-Ekun wọn lọrí wọn bọrẹ wọn ní alálẹ̀ òkè ńlẹ kọmọ ejò máa rìn tọmọ ikú ló ṣòro alọrẹ abọrẹ kò sí ohun tẹ́nìbọ̀dì fi wá ṣe bẹ́ẹ̀ ni torí àbáta lọ gan èmi gan mo lọ o lóòótọ́ ìlú yìí ni mo wà ṣùgbọ́n mo lọ o mo ojú mi báyìí 3 100 ni mo fi wò báyìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn pé tí n bá rí ẹni ẹdìyẹ kan tàbí ẹyẹ kan tó rọra kọjá wájú sí Sunday Igboho tàbí kan nínú àwọn ọmọ Iru-Ekun èmi gan láti ibà máa fòde Nàìjíríà ní kíákíá Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ẹ má béèrè pé báwo mi fẹ́ débẹ̀ o ẹ̀yin má wọrí mo ń ṣọ́ọ̀ṣì Sunday Igboho báyìí ni agbayì Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ iyì ara gbogbo wa gbogbo ẹ̀yin tẹ́ bá ń dunnú sí Iru-Ekun iyì ara yín kò ní wọ mi lágbára Ọlọ́run Iru-Ekun níjọ South West máa mọ́ nísìnyí ọkàn wa máa balẹ̀ kò ní sí pọ́ńjì wa gbé mọ nǹkan tó dìlú mú ni tó di country tó bá ṣe pé country security ló dìlú mú ìlú tí ò bá sí security ọkàn wọn ò lè balẹ̀ ńbẹ̀ yẹn ìlú yẹn ò lè grow security ló di ìlú mú lẹ́yìn náà ni infrastructure lẹ́yìn náà ni economic security ló kọ́ di ìlú mú first nínú ìlú tí mo wà yìí wàláì mo lè jáde láago ó lè di aago kan òru kí n jáde tó bá wù mí kí n jáde láago kan òru kò sí ọkàn mi balẹ̀ kí n jáde láti ibi báyìí kí n fi ẹsẹ̀ rìn láti ẹ jẹ́ kí n sọ pé láti Òṣòdì dé Mùṣín nínú ìlú yìí tí wọ́n fẹ́ fi ẹsẹ̀ rìn kò sí nǹkan tó máa ṣe mí mọ́tò tí mo kàn máa pàdé mọ́tò àwọn ọlọ́pàá lọ́nà ni are you okay torí pé wọ́n kàn máa wò pé ó ń fẹsẹ̀ rìn ok òun náà ni kí ló fẹ́ ṣe fún mi ọkàn mi balẹ̀ ní tó ń pè ní ìfọkànbalẹ̀ nìyẹn security ló dìlú mú ìlú tí ò bá sí security kò lè grow ẹ̀mí àwọn tó wà ń bẹ̀ ò lè balẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́mi àwọn tó wà ń bẹ̀ gan gùn bẹ́ẹ̀ ni lẹ́yìn náà ni infrastructure lẹ́yìn infrastructure ló kan economy wàá fẹ́ fi wá lọ́kàn balẹ̀ wọ́n ní èèyàn ń gbélé ẹni kó fọrùn rọ̀ à wà nínú ilé wa ẹ máa jí wa gbé nínú ilé wa lábẹ́tẹ̀ wa ládùúgbò wa nílẹ̀ tí Ọlọ́run tó dá wa sí tó jẹ́ pé ọmọ Yorùbá ni wá kí ló dé Iru-Ekun tí wá dé báyìí nísìn ara wa ń ta yín bí olórí àwọn Miyetti Alah bóyá sọ fún àwọn Fulani tó wà ní àwọn dáràn tó ń pera wọn ní darandaran tó wà nínú igbó South West nìyẹn ó bá ní kó máa kúrò pé as soon as possible láti gbàtà tí lẹ́yìn tá lọ lọ́ǹṣì Iru-Ekun ní South West lẹ́yìn gbàtà lọ lọ́ǹṣì Iru-Ekun ní Kwara yẹn níjọ́ Thursday lọ́ndì 23rd bóyá sọ fún wọn pé kó máa kúrò nínú igbó kó máa oníbẹ̀ òṣèfù fún ọmọ ibẹ̀ òṣèfù fún as soon as possible kí gbogbo àwọn darandaran tó pera wọn ní darandaran tó wà nínú igbó South West yẹn ó ní kó máa kúrò ńbẹ̀ gbogbo wọn ti ń sá lọ báyìí wọn ní Cameroon ní gbogbo wọn ń gbà lọ wọn ní hello how are you wọ́n ní Cameroon ní gbogbo wọn gbà lọ wọ́n ti ń sá lọ báyìí nísìn ẹ wá ní kínú mi máa dùn mo nẹ́bí ń lè
mo nẹ́bí ni Ọlọ́run má jẹ́ ní ìsìn kọ́ jẹ́ bí èèyàn gbé kọ́sẹ́ pé kọ́ máa lọ wá mílíọ̀n wá kí ló dé ọ̀yà wèrè ni wọ́n ti ń sá lọ o ẹ máa bá a dúpẹ́ ó yẹ ká máa dúpẹ́ ká máa gbà lù ní Iru-Ekun Ọlọ́run dídí sẹ́ndì Iru-Ekun wá ní Sunday Adéníyì Adéyẹmọ Ògbówó ṣá ẹni tọ́lọ́run ò pa ẹ̀dá kan ò lè pa Ọlọ́run dídí sẹ́ndì ẹ̀ wọ ó dídí sẹ́ndì ẹ̀ wá sí ilẹ̀ Yorùbá ni torí irú ọjọ́ báyìí náà ni Ọlọ́run ẹ wá ní kí inú mi dùn o inú tèmi dùn ẹni tí inú ẹ̀ ò bá dùn kó lọ lá ṣúgà tàbí kó lọ lá oyin bẹ́ẹ̀ ni ẹni tí inú ẹ̀ ò bá dùn ẹni tó bá dẹ̀ ń rí Iru-Ekun tí inú onítọ̀hún ò bá dùn inú onítọ̀hún ò ní dùn títí ayérayé bẹ́ẹ̀ ni ẹni tó bá sọ pé inú òun ò dùn sí Iru-Ekun inú onítọ̀hún ò ní dùn títí ayérayé bẹ́ẹ̀ ni ó dàṣẹ tó rọ́ máa láṣẹ nìyí àsọ̀rọ̀ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù ní mí bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn gbogbo ẹni tí inú ò bá dùn torí pé onítọ̀hún kò fẹ́ ìfọkànbalẹ̀ fún ìran mi ní ìran Yorùbá kò fẹ́ èmi dẹ̀ fẹ́ ìfọkànbalẹ̀ torí mo nífẹ̀ẹ́ ìran mi fẹ́ kí wọn kàn ṣe ìran mi bẹ́ẹ̀ ni ìlú Ọlọ́run inú mi ń dùn Ọlọ́run ẹlẹ́dàá ń bọ̀ ẹ̀yin tèmi inú mi ń dùn wọ́n ní Iru-Ekun wa lọ́ọ̀rẹ́ wọ́n bọ̀ọ̀rẹ́ kò sí wàhálà alálẹ̀ òní lẹ́kọ̀ọ́ ọmọ ìjò máa ń rìn tọmọ eku lóṣòro alọ́ọ̀rẹ́ abọ̀ọ̀rẹ́ kò sí nǹkan kan ẹ lè ṣe nǹkan kan fún atẹ́lẹ̀ náà a kàn wò ó pé kákan ò bẹ́ẹ̀ lọ ni ẹjọ́ nítorí Ọlọ́run wọ́n ní kí ló ń bẹ nígbó tó dún mọ̀wúrú tó bá pa ni jẹ kó kúkú pa ni jẹ bí ó sì pa ni jẹ kó má má dún mọ̀wúrú mọ́ ni mọ́ àwa lẹ fẹ́ máa dún mọ̀wúrú mọ́ ẹ̀yin bá wò ẹ fẹ́ máa dún mọ́ wà ẹ̀yin ẹ lè pa wá igbá là ń pa èèyàn kan kì í pàwọ̀ ẹ tó bẹ́ẹ̀ ẹ nẹ́nu ní ibẹ̀ ẹ̀yin bá wò ìgbà tí yín ti lọ ẹ wo Iru-Ekun ní jọ Iru-Ekun has come to stay ṣé ti gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bínú Iru-Ekun ẹ jẹ́ kí n tún sọ fún yín Iru-Ekun has come to stay ẹ lọ clock ẹ̀ sínú brain yín kẹ wá zip ẹ̀pẹ̀ lẹ́nu yín mo tún sọ mo ní Iru-Ekun has come to stay ẹ lọ clock ẹ̀ sínú brain yín kẹ wá zip ẹ̀pẹ̀ lẹ́nu yín ó ti lọ nìyẹn kò sí ohun tẹ́ lè ṣe mọ́ bẹ́ẹ̀ ni ẹ gbà fún rí bẹ́ẹ̀ ni ẹ̀yin mọ̀ fagídí ló gbà ìgbà tí yín ti lọ mo máa ń sọ fún yín no kò possible wípé ẹ̀yin máa wò ẹ jẹ́ ká sọ reality ṣé ẹ̀yin rí olówó kan kò ní Nàìjíríà tẹ́ bá máa wò bóyá 20% ni tó wá lówó títí dọjọ́ ọkọ ẹ̀ wọ́n ò fi bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni àti àṣẹ ká tó sọ pé owó pé ẹ̀hún post eléyìí ó wá ní títí tó máa fi kú tó bá tiẹ̀ wá ní tó bá fi kú tó bá rèèní ó rèèní gan ó wá lè ní ó lè ní post yẹn tó máa fi kú ṣùgbọ́n ọdún mẹ́wàá náà ló máa fi rèèní táyé máa fi gbọ́ ẹ tó kìkì ẹ máa fi kàn tó máa dàbí pé kò sẹ́lómi ibi titi ẹ mọ́ tó máa fi gbà tí àwọn OPC tán sì rèèní tígbà tí àǹtí mi Gani sì ń rèèní ọmọ spray owó pàtí báyìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá ìgìgì ní ìkúkú mọ̀ọ́jọ́ náà kọ́ lọ́ọ́ ń ṣàánú mo fẹ́ jó ní ìmọ̀ọ́jọ́ mo lẹ́nu tó bá mọ̀ọ́jọ́ kó akọ mi so wọ́n ti rèèní ọdún mẹ́wàá yẹn ti pé fẹ́ lómi láyé torí ẹni Yorùbá sọ pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé ẹnìkan ò lò nílé ayé gbó no ẹ̀yin náà bá wọn kàn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà dẹ́ gbà ó lè ti di dandan ṣe rí wọ́n ní once opportunity lost can never be regained èèyàn tún lè regain ẹ̀ torí pé tí onítàn tó bá tún mọ wí ara ẹ̀ ṣùgbọ́n opportunity tí àǹtí mi ní wọ́n ti lose ẹ̀ kì í ṣe àti kèmí gangan àǹtí mi Gani opportunity ni wọ́n ti lose ẹ̀ torí pé wọ́n believe pé ẹ bẹ́ẹ̀ ti jẹ́ kí n débẹ̀ yẹn mo ń bọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ bọ̀ àti ìdébẹ̀ yẹn mo ṣe máa ṣàlàyé àárín yẹn fún yín torí pé fíìmù tó gùn láàrin yẹn fíìmù tó gùn yẹn mọ̀ wọ́n ti ní fíìmù là ń yà wọ́n ti ní content creator ni wá so adẹ̀gbọ́dọ̀ máa create content yẹn náà ni bẹ́ẹ̀ ni ara ohun tó wá ṣe láyé náà ni agbọ́dọ̀ máa ń tó múlò ayé dùn náà nìyẹn àṣírí create content gbogbo ẹ̀kọ́ máa dọ́ọ̀ ni gbogbo ẹ̀kọ́ kò tí ì ṣe é rí dé pé tẹ bá dórí íńtánẹ́ẹ̀tì ńgbà mi ẹ lọ sórí Facebook ẹ lọ sórí TikTok ẹ ní ọ̀hún pé báwo ni gbogbo ẹ̀ ṣe dry báyìí gbogbo ẹ̀kọ́ dry kí ló ń ṣẹlẹ̀ kò sí ìyànkan ni ó dẹ̀ jẹ́rìí àwọn ọ̀ràn mi tí wọ́n bá tiẹ̀ ní owó lọ́wọ́ gan pàápàá tó bá ti yá 5,000 credit wàhálà inú wọn máa dùn wọn máa gbàgbé pé àwọn ò jẹun láàárọ̀ àwọn ò jẹun lọ́sàn-án àwọn ò jẹun lálẹ́ ni gbéborùn yóò yànjọ oúnjẹ lọ Ọlọ́run gbéborùn orí íńtánẹ́ẹ̀tì ó yóò yànjọ oúnjẹ lọ content ara nǹkan táwa create láyé náà nìyẹn content wa dẹ̀ ń gbé wà bẹ́ẹ̀ ni ó ti bọ́ lọ́wọ́ yín tẹ́bà rẹ̀ ni sọ fún yín ó ti bọ́ lọ́wọ́ yín ọba mẹ́wàá gbà mẹ́wàá ló ní ilé ayé ẹnìkan ò lò ilé ayé gbó eléyìí táwọn abẹ́ báyìí nìsín
mo ṣe pé kẹ lọ clock kẹ lọ zip ẹ̀ sínú brain yín bẹ́ẹ̀ ni àtàrí àjà kò sẹ́ni tó lè bá wa dùn torí pé àtàrí àjànàkú ni àtàrí àjànàkú lọ́rọ̀ tó wà lẹ́yìn kì í ṣẹ̀rù ọmọdé yín bẹ́ẹ̀ ni àtàrí àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé yín a máa wí ká wí olórí jagunjagun a máa ní Yorùbá ò ṣe é gbèjà Yorùbá ò ṣe é gbèjà kíní yẹn ó máa ń rún ọ̀tá mi inú tí n bá ń gbọ́ ni pé olórí jagunjagun wọ́n sọ pé Yorùbá ò ṣe é gbèjà àìmọye ìgbà tí mo ti gbọ́ lẹ́nu wọn tó ń sọ bẹ́ẹ̀ pé Yorùbá ò ṣe é gbèjà ẹ̀hún téèyàn ò ní kó lè fún yàn báwo lẹ ṣe fẹ́ kó rí wọn ò lè tara wa torí pé ẹ̀jẹ̀ tó ń ràn nínú vein ọmọ Yorùbá kọ́ ló ràn nínú vein tiwọn torí pé ọmọ inú pé ni wọn ọmọ tá a pà ni wọn so wọn máa wò wá báyìí ní pé ṣe bóyá mo fowó gba oyè yẹn ni oyè yẹn mo fowó gbà ní kí ni ọba àpáyín I don't bloody care owó lèmi wá lẹ́yìn owó nìna Yorùbá ò ṣe é gbèjà lẹ́nu yín ó ti bọ́ lọ́wọ́ yín ó ti bọ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni kí ni mo sọ ó ti bọ́ lọ́wọ́ yín Ọlọ́run mi ní parọ́ fún yín ojú ò tì ìrìn ẹsẹ̀ ò lọ yín Yorùbá ò ṣe é gbèjà wọ́n ní tójú akátá bá máa léwó ṣẹ́nu adìyẹ ló yẹ ká ti gbọ́ tí Yorùbá ò ṣá tí táwa tá bá jẹ́ ọmọ Yorùbá tá bá ń sọ fúnra wa wípé Yorùbá ò ṣe é gbèjà Yorùbá ò ṣe é gbèjà torí Ọọ̀ni of Ifẹ̀ náà ti sọ bẹ́ẹ̀ rí pé Yorùbá ò ṣe é gbèjà ṣe understand Ọọ̀ni of Ifẹ̀ náà ti sọ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n ọmọ Yorùbá ní Ọọ̀ni of Ifẹ̀ tí àwa tá bá jẹ́ ọmọ Yorùbá tá bá búra wa jẹ́nu ilé tá bá ń sọ pé Yorùbá ò ṣe é gbèjà Yorùbá ò ṣe é gbèjà àparí ẹ̀ láàrin ara wa torí bàbá wa ní Ọọ̀ni of Ifẹ̀ kì í ṣọmọ nu pé kì í ṣọmọ tápọ̀ ló máa sọ fún wa pé Yorùbá ò ṣe é gbèjà Yorùbá ò ṣe é gbèjà ó yẹ gbogbo èèyàn láti sọ kò yàtọ̀ lé ara yín mi ìṣẹ́pẹ̀ ń tọ̀lé o òwe ni Yorùbá fi pa o mi ìṣẹ́pẹ̀ ń tọ̀lé ẹ̀ kì í tọ̀lé o torí mi ì bá yín sùn lórí bẹ́ẹ̀ débi pé máa mọ̀ bẹ́yẹ̀ ń tọ̀lé o ṣùgbọ́n Yorùbá ló fi pòwe wọ́n ní ó yẹ gbogbo èèyàn kò yàtọ̀ lé ara yín láti sọ pé Yorùbá ò ṣe é gbèjà tójú akátá bá máa léwó ṣẹ́nu adìyẹ yín ló yẹ ká ti gbọ́ ni pé Yorùbá ò ṣe é gbèjà ṣẹ́nu adìyẹ yín ló yẹ ká ti gbọ́ pé Yorùbá ò ṣe é gbèjà mo ń bèrè ni ẹ wá fẹ́ máa halẹ̀ mọ́ wa ẹ fẹ́ máa halẹ̀ mọ́ Iru-Ekun níbo ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀yin alágbára má mèrò bá bọ̀ ọ̀lẹ ẹ̀yin alágbára má mèrò bá bọ̀ ọ̀lẹ Ọọ̀ni Ọ̀nà Kakanfò ó yẹ wá ní Kwara ta lọ yẹn wàláhì ó yẹ wá ẹni tí ò bá wò ẹ lọ bá ti Kwara ẹ lọ wo lọ́ńṣì tá a ṣe ní Kwara yẹn ó yẹ wá wàláhì Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ó yẹ wá tí nǹkan mi bá tún wà lẹ́yìn pé kó yẹ yẹn ó yẹ wá àìfi ni pe ni àìfi èèyàn pe èèyàn tó bá rò kó sán bá ń tẹ̀wọ́ lù kí ló ń bá wọn jà o mi mo jó mo fẹ́ jó báwo ni kí n ṣe jó o kí ló ń bá wọn jà o ìlara kí ló ń bá wọn jà o ìlara kí ló ń bá wọn jà o ìlara inú mi dùn gan Ọlọ́run ò ní bá wà lú jẹ́ Ọlọ́run ò ní bá wà lú jẹ́ information minister information yìí náà ni láti ìgbà tí mo ti láti 10 years ago tó ti ń jí àwọn èèyàn gbé information yìí náà ni Ọlọ́run Alhaji Aláwìyé of Nigeria I know Alhaji Aláwìyé of ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni story yìí náà ni kí ló dé mo ti ẹ̀ gbọ́ pé màá fi fídíò kan wọ̀nyí nísìn fídíò ni but màá play audio ni màá play fún yẹn máa gbọ́ ni wọ́n ní wọ́n sọ nǹkan tó ń sọ ní ìsìn ẹ jẹ́ kó fi kan wọ̀nyí kí n tó fi èyí tí wọ́n ń pariwo wọ́n tún ti pariwo sí Sunday Igboho àwọn aládùúkú olófò lọ́ọ́ máa bínú ológo ẹni tí wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú ọ̀pọ̀ èèyàn ní owó bíi téèyàn wà bẹ́ẹ̀ ni wọ́n tó bá ń sọ̀rọ̀ ẹ láyé yìí tó bá sì ń sọ̀rọ̀ ẹ ó important ni ó sì ń exist ni ẹni tó kú gan ṣé wọ́n ń sọ̀rọ̀ ẹ ni wọ́n ń sọ ni Ọlọ́run ẹ̀rọ á ní sọ̀rọ̀ Ìgbòho tó ń ṣe dáadáa ìwọ tí tó bá ti tán fún táyé bá ti gbàgbé pátápátá lọ́mọ pé ọmọ yín mú sí ẹ ṣùgbọ́n tó bá ṣe ń dáa fún ẹ ó wá ní kó má bínú ẹ síbi wo ló fẹ́ fi jọ ọwọ́ wo ló fẹ́ fi gbé mu wọ́n á bínú ẹ wọ́n á sọ̀rọ̀ ẹ wọ́n á ṣe oríṣiríṣi wọ́n á parọ́ mọ́ ẹ ṣùgbọ́n àdúrà tó máa gbà ní pé kọ́lọ́run jẹ́ kó borí bẹ́ẹ̀ ni ogun láyé bá ṣe ń bọ̀ nílé ayé a gbé ibi dání ni ibi ire tíbi tire láwọ́lé ayé bẹ́ẹ̀ ni ire ibẹ̀ ni kọ́lọ́run jẹ́ kó pọ̀ ju tìbí wa lọ bẹ́ẹ̀ ni kò sí ni à ń gbà tó kì í ṣọlọ́run wọ́n sọ pé káwọn èèyàn 100% ọ̀ní tí 80% èèyàn bá ti olórin yẹn ní ìmúrí kọ̀kọ̀ sí nǹkan tí mo mọ̀ ṣe kọ́lọ́run ṣàṣàánú tí kìíní kan tí 80% èèyàn bá àdáláyé bá ti nífẹ̀ẹ́ mi 20% tó kù mi ìmọ̀ tí mo nǹkan tí mo fẹ́ sọ tí 80% èèyàn bá tó bá ti nífẹ̀ẹ́ èèyàn ṣé láwọn 20% ẹ fi wọ́n sílẹ̀ wàhálà sílé ayé wọn nìyẹn Ọlọ́run gan wọ́n ń bú Ọlọ́run so ẹ má jà fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mo kàn fẹ́ kẹ́ gbọ́ wọ́n tún ti bẹ̀rẹ̀ story o ẹ jẹ́ kí n play story yẹn kí tó máa sọ̀rọ̀ mi lọ wọ́n tún ti bẹ̀rẹ̀ story o ẹ máa gbọ́ tó ti bẹ̀rẹ̀ o story yìí náà ni
story yìí ni ẹ máa gbọ́ kí n tó máa bọ̀ níbi tí mò ń bọ̀ mi ní bá lọ kí n tó máa bọ̀ ẹ máa gbọ́ story yìí ẹ máa gbọ́. ilẹ̀ yìí wọ́n má ju sókè adé ọ̀dọ̀ mi díẹ̀ gbogbo ọ̀nà láti béèrè lọ́wọ́ àwọn gómìnà ẹ jẹ́ á ràn yín lọ́wọ́ kí a lé àwọn pípé dànù mo ti kọ lẹ́tà tó ẹ̀mẹ́ta àwọn ọ̀dà mi lóhùn gbogbo ọ̀nà láti ṣe ọ̀dà mi lóhùn àwọn tó fẹ́ jagun tó fẹ́ ṣiṣẹ́ wà ńlẹ̀ wọn aláṣẹ ọ̀dà wa lóhùn gbogbo ìdá nǹkan lórí social media yẹn àwọn aláṣẹ ló ń kó bá wa o àti pé àwọn náà lọ ti ń rán wọn o wọ́n máa sọ o wọ́n gbogbo ẹnikẹ́ni. bóyá ẹ gbọ́ dáadáa wọ́n ní ẹ jẹ́ mi ìfẹ́ fẹnu sọ mo fẹ́ kẹ́ tuntun gbọ́ dáadáa ni story yìí náà ni o story ẹ máa gbọ́. wọ́n má ju sókè adé ọ̀dọ̀ mi díẹ̀ gbogbo ọ̀nà láti béèrè lọ́wọ́ àwọn gómìnà ẹ jẹ́ á ràn yín lọ́wọ́ kí a lé àwọn pípé dànù mo ti kọ lẹ́tà tó ẹ̀mẹ́ta àwọn ọ̀dà mi lóhùn gbogbo ọ̀nà láti ṣe ọ̀dà mi lóhùn àwọn tó fẹ́ jagun tó fẹ́ ṣiṣẹ́ wà ńlẹ̀ wọn aláṣẹ ọ̀dà wa lóhùn gbogbo ìdá nǹkan lórí social media yẹn àwọn aláṣẹ ló ń kó bá wa o àti pé àwọn náà lọ ti ń rán wọn o wọ́n máa sọ o wọ́n gbogbo ẹnikẹ́ni. ẹ pa òbóró mọ́ kí ni mo sọ ẹ pa òbóró mọ́ ọdún mẹ́wàá tá ti ń gbọ́ ni pé mo ti kọ lẹ́tà sáwọn gómìnà mo ní ẹjẹ́ á ràn yín lọ́wọ́ àwọn ọmọ ogun wà ńlẹ̀ àwọn aláṣẹ ló rán wọn o gbogbo àwọn tó ń bú mi lórí social media àwọn aláṣẹ ló rán wọn o ó ti bọ́ ẹ pa òbóró mọ́ once opportunity lost can never be regained ẹ lè regain ẹ mọ́ opportunity eléyìí ti lọ torí ńgbà tó yẹ kẹ́ ṣe nǹkan ìgbà tí nǹkan níyì tó yẹ kẹ́ ṣe ẹ fi wá pa ńgbà yẹn wípé ìbọn ọmọ Yorùbá ni kí ló kèmí àtọmọ Yorùbá kí ló kàn mí àtọmọ Yorùbá Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá bí mo ṣe bá yín sọ̀rọ̀ Chief Sunday Ìgbòho gba 10 kọ́bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kó wọn gba tẹ́wọ̀n tí ìjọba ò tí fún wọn ní 10 kọ́bọ̀ báyìí Chief Sunday Ìgbòho tó bá jáde lọ pẹ̀lú gbogbo àwọn convoy wọn gbogbo àwọn mọ́tò wọn tó bá ń lọ bẹ́ẹ̀ yẹn tẹ̀mọ̀ pé rò máa ń tẹ̀lé wọn lẹ́yìn ní ìnèdè wọ́n ra epo kéré jù láì tí mọ àwọn tó jẹ́ pé àwọn míì tó jẹ́ pé kàn volunteer ni o tẹ̀mọ̀ mọ́tò tó máa ń pọ̀ yẹn but tí pé mọ́tò ti ẹ mọ̀ pé mọ́tò ló ń tà anyway má jẹ́ ká sọ so mọ́tò tí Chief Sunday Ìgbòho tó ń gbé jáde kó fẹ́ jáde ẹ̀kan wípé bí ẹni pa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọ́n ra epo tó over 1 million ní àpò ara ẹ̀ ló ti mu ìjọba ò tí fún lówó o Nigeria government ò tí fún Chief Sunday Ìgbòho lówó o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n pé níbo àmọ́ bó ṣe ń rò nínú politics yìí àjọ mọ́ ni àjọ màlúdí àpàdé ẹ̀ ni tàlẹ́ fẹ́ máa pàjá lọ́bọ̀ fún ẹ fẹ́ pààrọ̀ mi ẹni tó nífẹ̀ẹ́ ẹ̀ràn ènìyàn ó jáde ó jà fún ẹ̀ ó ná àtòtílétọ̀ ni kì í ṣọmọ olóṣì nípa tówó gan ẹ̀ náwó Chief Sunday Ìgbòho bẹ́ẹ̀ ni wà láyé ẹ̀ ni ẹ gbàgbé pé bí bákan nìyẹn ṣe máa rí owó ẹ̀ ìyẹn ò ká yé bẹ́ẹ̀ ni pé politics kìíní kan ṣe kìíní kan ó tiẹ̀ ti ń ṣe business ó ti ń náwó ti ń lọ sí Kútọ́nù kó tó di pé ẹwẹ́ má jẹ́ ká tún lọ síbi yẹn nípa tí pé iyì ẹ̀ níyì tó Chief Sunday Ìgbòho bẹ́ẹ̀ ni Chief Sunday Ìgbòho wá dìde pé no owó ẹjọ́ ẹdúró tó ó tiẹ̀ máa ń sọ nígbà kan náà ni pé a ní mi ò fẹ́ owó ẹ̀kan fún mi láṣẹ ni a ní mi ò ní ìdí owó ẹ̀kan pàṣẹ fún mi kí n wọnú igbó lọ ni mélòó lára àwọn Fúlàní ẹ̀kan pàṣẹ fún mi kí n wọnú igbó ni mélòó lára àwọn Fúlàní ń tọ́ máa ń sọ nìyẹn kó tó di pé wọ́n sáyìn ẹni tẹ́ máa fi mọ̀ pé ó ní ìfẹ́ irun ẹ̀ lọ́kàn nìyẹn kì í ṣe pé a ti kọ lẹ́tà sí lágbájá ó dẹ̀ ń pọ̀ ọmọ Yorùbá rò dẹ̀ táyín ìyẹn ló kàn ti arò dẹ̀ táyín ó dẹ̀ ń pọ̀ ọmọ Yorùbá wọ́n fi ẹ́ jẹ ìyàwó dì ó ò lè gbẹ́dì yẹ wọ́n ní táwọn ò bá kájùlù yíya ló máa ń ya àkókò ìjòyè ó sàn jẹ́nu mi ò kálù lọ ilé sanmi ó dùn ìjòyè lọ bẹ́ẹ̀ ni arò dẹ̀ táyín Chief Sunday Ìgbòho wá dìde pé ó dáa á ní mi ò fi owó ẹ jẹ́ kí n wọ kó tí gbowó dì sí Nigeria government tó ti fún wọn lówó federal government tó ti fún wọn lówó bẹ́ẹ̀ ni gbogbo ibi tó lọ báyìí owó ara owó àpò ara wọn lọ́ sì fi ń ra epo bẹ́ẹ̀ ni tí mo dẹ̀ mọ̀ kọ́ máa jèrè ń bẹ̀ Chief Sunday Ìgbòho sọ pé adórúkọ ni mo fẹ́ tí bá dàgbà rí ilé ogbó tán kọ́ máa sọ pé jagunjagun kan báyìí wà nílẹ̀ Yorùbá jagunjagun kan báyìí nǹkan tí mò ń sọ náà nìyẹn pé ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ni yìí òun wówó lọ ó pàdé iyì lọ́nà kí ló ṣe é tó padà torí pé tó bá rí owó ọ̀hún tán iyì ló fẹ́ fi ra Chief Sunday Ìgbòho ti náwó lọ́wọ́ kì í ṣe lébi kì í ṣakúṣẹ̀ ó dẹ̀ ti níyì náà bọ̀ sí ilé tó ń ṣe yìí mo kàn believe pé Ọlọ́run dìdí ìran wa ní sí ilẹ̀ Yorùbá wípé sẹ́ẹ̀ mo bí ẹ sílẹ̀ Yorùbá torí pé ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé ìwọ ló ṣe máa sèfù wọn yẹn bẹ́ẹ̀ ni ilé tó wá ń ṣẹlẹ̀ mercy after death ẹ̀rẹ́ ṣe wá ń sọ báyìí nísìnyí pé mo ti kọ lẹ́tà sí gọ́vnà wọn ò dá mi lóhùn ẹ̀tún wá gbọ́ nǹkan tí mo tún gbọ́ ní ẹ jẹ́ ọ̀rọ̀ aṣáàmì ẹ̀bọ fún yín torí pé mo ti láìkí àmì ẹ̀bọ jájú olókùn kí nìkan tó ń ṣe ò níṣẹ́ ni ó dàbí pé iṣẹ́ ò ka ẹ̀ lára ó ṣe láìkó máa ṣáàmì ẹ̀bọ báyìí
mo láìka mi ẹ̀bọ̀gàn mo láìka mi ẹ̀bọ̀gàn ẹ jẹ́ tún dáyé sí mo gbọ́ ni o àwọn bàbá wa kan ló sọ o èmi kọ́ ni mo sọ o màá pìlẹ̀ fún yín o àwọn bàbá wa kan ló sọ wọ́n ní Chief Sunday ló baṣẹ́ jẹ́ fún wọn wọ́n ní Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Ṣàwó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Miyetti Alah ẹkùn ọkọ Buhari náà gbọ̀nàgbọ̀n Buhari tó ti jẹrà nínú sàárè Buhari tó yẹ kó tó bá tún táyé ọba táyà mọ́tò ló máa dì tí àwọn ọmọ kéékèèké tó máa yí bẹ́ẹ̀ ni Ìgbòho ṣà ọmọ aládìkún ọmọ aládéládéládé Aláàfin ọ̀ládé adé aládìkún òun lọ gbàfà láàfin ọmọ òfẹ́ kan dísàlẹ̀ mo fẹ́ kọ́ kíní yẹn mi mọ̀ but máa kọ́ ní ẹ̀sìn bá fẹ́ padà wá torí òun mi kì í máa kí wọn bẹ́ẹ̀ ni so wọ́n sọ pé Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣà wọ́n náà ló bàṣẹ́ jẹ́ fún wọn ẹni báwo ẹni jáwò wọ́n ní Chief Sunday Ìgbòho ló bàṣẹ́ jẹ́ fún àǹtí mi Gani lọ́ ṣe ń bínú Chief Sunday Ìgbòho lọ́ ṣe ń bínú Iru-Ekun ó máa dùnyàn náà ó máa dùnyàn Ọlọ́run bó bá ṣe jẹ́ fún wọn Yorùbá pé Ọlọ́run Yorùbá tí bá tún táyé wá ilẹ̀ Yorùbá ni máa yà Yorùbá ní ẹnu òfìfo kì í dún yànmùyànmùyànmùyànmù ìjẹ́ àná ó dùn mí wòrò wọn wọ́n ń retí owó gbogbo lẹ́tà tó kọ sí mo kọ lẹ́tà sí gọ́vnà kan owó ló ń béèrè o lóòótọ́ kò sí ohun tí wọ́n fẹ́ ṣe láyé yìí tí ò ní sí owó ń bẹ̀ lẹ́yìn owó ni ṣùgbọ́n tí àwọn bá ní ìfẹ́ ìran wọn bó ṣe sọ pé bó ṣe núra wọn mọ́ ọmọ arigidi o wọ́n dẹ̀ ti wádìí wọn dé arigidi o wọ́n ní story ìjọ mi náà ni ẹ má jẹ́ kí n tún máa wọnú kí n máa wọnú ẹ jẹ́ kí n go straight tó ní ìtúfẹ́ sọ lẹ́yìn torí tí n bá tún tún ìyẹn complete textbook nìyẹn tí n bá tún gbé yẹn wá bẹ́ẹ̀ ni so ẹ má jẹ́ ká tún yá síbẹ̀ so okay irú eléyìí ní ìsìn lóòótọ́ owó lèèyàn fi ń ṣe gbogbo nǹkan kì í ṣe pé bóyá ẹ̀ ní owó yìí nígbà ẹ gba contract ẹ ń gbowó ká má ti sọ gbogbo ẹ̀ náà ká má tuntun náà ni ká kàn fi síbẹ̀ torí pé àti ká fi sí inú icava kí yẹn máa wà ń bẹ̀ ni ṣé ẹ̀ ní owó yìí lọ tó bá pẹ́ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ni pé wọ́n ń pa àwọn Yorùbá tó fi mí jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí iṣẹ́ tẹ bá wá ń ṣe ìjọba máa ń wò pé yes lóòótọ́ àwọn ìjọba wa ya wèrè wọ́n san lórí gan wọ́n olórí burúkú àwọn ìjọba wa ẹ jẹ́ ká tún ṣe fìyẹn náà sílẹ̀ bẹ́ẹ̀ ni ó lè ní wọ́n bá ńlá ó lè ní àwọn ìjọba wa àwọn pọlíṣà wa wọ́n ti ya wèrè ju Ọlọ́run so iṣẹ́ tẹ́ bá wá ń ṣe yẹn àwọn ọmọ òru náà lọ máa sọ pé kí ló dé ẹ fún Gani lówó ẹ ṣe kinní kan ẹ ṣe gbá ẹ ṣàwo ṣe Sunday Igboho báyìí nísìn ṣé ó gbowó ni pẹ̀lú gbogbo ètò fi tó ń ṣe mú dẹ̀ mọ́ pé Nigeria government ẹ̀ ṣì máa dá wọn lóhùn bẹ́ẹ̀ ni wọ́n máa dá wọn lóhùn torí pé wọ́n rí iṣẹ́ ribiribi tó ń ṣe ẹ̀yin kọ́kọ́ ara ò táyín wọ́n ń pa wá ẹ̀ sọ nǹkan ẹ má yẹ kí n sọ so lọ́rọ̀ kan ṣá ẹ jẹ́ n play video yẹn fún yín wọ́n ní Chief Sunday ọ́nìkan tó bí wọn nínú sí Chief Sunday Igboho ni pé Chief Sunday Igboho jáṣẹ́ wọn Chief Sunday Igboho báṣẹ́ wọn jẹ́ kò dé jáṣẹ́ wọn ó nílò òní fẹ́ kí ló òun tù wọn ò fẹ́ kọ́ pààrọ̀ wọn ni wọ́n nífẹ̀ẹ́ ìran wọn ni lọ́ọ́ sọ pé irọ́ ó yá ọ̀fẹ́ débi fò ó yá mélòó lára àwọn Fúlàní lọ́sẹ̀ lọ́ fèsì àwọn Fúlàní inú wa ń bí wọn atótó arénu wọn ní pé torí Chief Sunday Igboho tó gba Iru-Ekun lọ́wọ́ níbi táwọn tó ti ń fẹsẹ̀ palẹ̀ ẹ̀rọ bọ́ ṣe ń fasẹ̀ palẹ̀ níwájú ọmọge bọ́dà àṣẹ ẹ̀ ti ẹlé ẹ̀rọ bọ́ ṣe ń fasẹ̀ palẹ̀ wọ́n fẹsẹ̀ palẹ̀ nínú àwọn níwájú àwọn ọmọ Nàìjíríà Ààrẹ Ọ̀nà Kakanfò so ìyẹn lọ́ ṣe ń bínú Chief Sunday Igboho àṣebáṣe sọ pé Aláàfin ó ṣígun fún wọn nímẹ̀ torí pé Aláàfin ò fowó tì lọ́ọ́ ṣe lọ torí pé irọ́ tó máa ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn pé ṣígun fún mi ṣígun anyway má jẹ́ kí n prolong matter ẹ wá gbọ́ eléyìí ẹ wá gbọ́ ohun tí bàbá wa kan yìí sọ ẹ wá gbọ́ ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ pé ìyá tíṣà kú ẹ máa gbọ́ o. nǹkan náà sì ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ibà Gani Adams ò lágbára ibà Gani Adams lágbára jagunjagun ni ṣùgbọ́n kí ló fàjà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yìn Gani Adams fi gbógun dìde. sí Chief Sunday Igboho. ẹ ò mọ̀. mo wá fẹ́ mọ̀ ni. security vote. nígbà ayé Jonathan tí wọ́n gbéṣẹ́ fún OPC ó ní iye tó wọlé sí àpò àwọn OPC àwọn coordinator ṣe yọ̀tọ̀ mi àwọn OPC gbádùn. ibà Gani Adams tí wọ́n ń pariwo pé ẹ ṣígun fún wa gọ́ọ̀nà ẹ ṣígun fún wa ọbẹ̀ ṣígun fún wa kì í ṣe pé ṣígun báyẹn ẹ jẹ́ ká mọ tó máa dún lápò wa ká mọ owó tá a nà fi rọta rẹ̀ jù ká mọ iye tí ó wà lápò tiwa náà. ẹ bá bínú mi ò ríran. ìtara pé Sunday Adéyẹmọ wá dìde gbà ó. mi ì jẹ́ kẹ́ gbọ́ ẹ má wọrí. tó ná owó ara rẹ̀. ẹ jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi ì jẹ́ kẹ́ gbọ́
nǹkan náà sì ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ibà Gani Adams ò lágbára. Ibà Gani Adams lágbára, jagunjagun ni. Ṣùgbọ́n kí ló fàjà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yìn Gani Adams gbógun dìde? Ẹ ò mọ̀? Security vote. Nígbà ayé Jonathan tí wọ́n gbéṣẹ́ fún OPC, ó níye tó wọlé sí àpò àwọn OPC. Àwọn coordinator ṣe yọ̀tọ̀ ni, àwọn OPC gbádùn. Ibà Gani Adams tí wọ́n ń pariwo pé ẹ ṣígun fún wa, ẹ ṣígun fún wa, gọ́vùnà ẹ ṣígun fún wa, ọba ẹ ṣígun fún wa, kì í ṣe pé ṣígun báyẹn. Ẹ jẹ́ ká mọ tó máa dún lápò wa, ká mọ owó tá a ná fi rọta rẹ̀ tù, ká mọ iye tí ó wà lápò tiwa náà. Ìtara pé Sunday Adéyẹmọ wá dìde gbà ó tó ná owó ara rẹ̀ láti kó ẹgbẹ́ jọ, láti máa repo sí mọ́tò, repo sọ́kadà, kọjá sínú igbó. Ìlara yìí ló fa wàhálà o. Ìgbòho baṣẹ́ jẹ́ o. Ó baṣẹ́ jẹ́. Ìgbòho gbówó lugbó. Ó gbówó lugbó. Gbogbo ohun tí ọ̀pọ̀ ti romi ròyẹ̀ fún lé lórí wọn àti ó ṣeé ṣe. Ibi tí mo wá ń lọ rèé tí ọ̀rọ̀ àbí fọ́tò MS bàbá fi hàn níbẹ̀. Àfẹ́ gbọ́ yẹn, àfẹ́ gbọ́ yẹn, àfẹ́ gbọ́ yẹn. Ìgbòho baṣẹ́ jẹ́, owó wọgbó. Abájọ tí rárá yìí ṣe pọ̀, wọ́n ní owó wọgbó, ẹnu òfìfọn kì í dún yànmùyànmùyànmù, ìjẹ́ ànádùn mi horo. Ṣé ẹni tó nífẹ̀ẹ́ ẹran ẹnìyẹn, tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá nìyẹn? Wọ́n ń pa àwọn èèyàn, ń pa àwọn èèyàn. Èdè wa wò pé tẹ́ ẹ bá fún mi lówó mi ní dìde, wọn ò bá pa wọn kú mẹ́rin, tẹ́ ẹ bá fún mi lówó mi ní dìde. Ẹ jẹ́ kí n sọ fún yín, Yorùbá pé ẹ retí kí ìjọba pè yín. Àṣetorí owó lẹ̀ ṣe jáde, wọ́n ti ṣígun fún yín láti mí, tẹ́ ń parọ́ fún wa, wọ́n ṣígun fún yín, wọ́n ṣígun fún yín. Àṣetorí owó lẹ̀ ṣe jáde, lóòótọ́ owó àpèkánukò, owó ògúngúlùsọ, owó ajé wá fi lé mi ṣe bùgbé. Bẹ́ẹ̀ ni ajé jẹ́ ní ẹ lọ́wọ́, má jẹ́ ní ẹ lọ́rùn. Bẹ́ẹ̀ ni n kò sí ohun tí wọ́n fẹ́ ṣe láyé yìí tí ò ní fi owó sí. Ṣùgbọ́n ṣé kò sí owó ọ̀hún ni? Kò sí owó ọ̀hún ni bàbá àǹtí mi Gani. Ṣé Sunday Igboho ti gbowó pẹ̀lú gbèyí tó ń ṣe ni? Ẹ̀rí bó ṣe ń gba yìí, bó ṣe ń gba ẹ̀yẹ ni. Yorùbá pé láṣà, wàláì Yorùbá pé lédè, Yorùbá pé níṣe. Bẹ́ẹ̀ ni wọ́n ní irú èèyàn wà, irú Ọlọ́run ni ò sí. Irú èèyàn wà, ẹ wá dúró nídúró wípé hello how are you? Ẹ wá dúró nídúró wípé èmi ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó bá yá wọn wá pè mí, wọn bá pọ̀ ọmọ Yorùbá kú méjì. Tí n bá ti rí owó, lẹ́yìn èmi kò sọmọ náà, kò sẹ́ni tó lè ṣe. Irú èèyàn wà, irú Ọlọ́run ni ò sí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run wá gbé Sunday Igboho dìde wípé ìwọ kò ẹni tó bá ń sọ wípé àfìèmí, èmi nìkan ni, kò sí ẹlòmíì lẹ́yìn mi. Ó wá gbé Sunday Igboho dìde, ara wa ń ta yín, owó wa wọgbó. Téèyàn kan bá ní kò sí irú òun, ọ̀run á gbé ẹlòmíì dìde tó máa tún jù lọ. Bẹ́ẹ̀ ni òun ni àjùlọ tọ́lọ́run ṣe fún yín yìí. Ọlọ́run gan ò fẹ́ kéèyàn gbéraga, Ọlọ́run gan máa ń bínú sí agbéraga ni. Ìgbéra ṣánlẹ̀ ni. Ìgbéra ṣánlẹ̀ ni. Ṣé wá rí bí ìjọba ṣe wá rẹ́ndà yín useless báyìí? Bẹ́ẹ̀ ni tẹ́bà rẹ̀ ni sọ fún yín, mo sọ fún yín, ìjọba rẹ́ndà yín useless báyìí ni. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ò fẹ́ kí ìjọba tó wà ń ta ní ìsìn kó fi yín pa. Ẹ̀yin ò fẹ́ kí ìjọba tó wà ń ta ní ìsìn kó fi yín gba star. Star lẹ́rọ bí wọ́n fi yín gbà ni. Wọ́n fi yín gba gúdà gan lọ́wọ́ yìí. Wọ́n fi yín gba help, wọ́n fi yín gba star, wọ́n fi yín gba gúdà, gbogbo ẹ̀ lọ́n fi yín gbà. Ìjọba tó wà ń ta ní ìsìn ń bọ̀, ẹ má bínú. Ìwọ dúró náà, kí ló ń ṣe?